Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore-ọ̀fẹ́ tí a rí gbà lọ́dọ̀ yín. A dúpẹ́ fún ìpamọ́ àti ààbò yín lórí ayé wa, lórí ilé wa, lórí ẹbí wa. A dúpẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Abárere tí ẹ ní fún wa àti eléyìí tí àwa gan ní fún ara wa, fún iṣẹ́ ìránṣẹ́, fún okòwò, fún ìdílé wa. Ẹ̀yin Olúwa yóò jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí yóò ṣe ọkàn àti ara wa ní rere, kò ní dòtí tí wa ní ọjọ́ ìdájọ́. Jésù Olúwa wa, àmín. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹfà oṣù karùn-ún, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé nígbà tí o bá ní ìbéèrè, a ó mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní àádọ́rin ẹsẹ̀ ìkẹtàdínlógún títí mo fi lọ sínú ibi mímọ́ Ọlọ́run. Nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn. A ó mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì bákan náà orí ìkẹtàléní àádọ́rin orí ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé orin Dáfídì orí ìkẹtàléní àádọ́rin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún tí ó kà báyìí pé nítòótọ́ Ọlọ́run ṣeun fún Ísírẹ́lì, fún irú àwọn tí ń ṣe aláyà mímọ́. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yẹ̀ tán o, ìrìn mi fẹ́rẹ̀ yọ tán, nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣefẹ́fẹ́ nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú. Nítorí tí kò sí ìrora nínú ikú wọn, agbára wọn sì ń pọ̀. Wọn kò ní ìpín nínú ìyọ́nú ènìyàn, bẹ́ẹ̀ ni a kò sí wàhálà wọn pẹ̀lú ẹlòmíràn. Nítorí náà ni ìgbéraga ṣe ká wọn lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́. Ìwà ipá bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ. Ojú wọn yọ jáde fún ìsanra. Wọ́n ní ju bí ọkàn wọn ti fẹ́ lọ. Wọ́n ń ṣẹ̀sín, wọ́n sì ń sọ̀rọ̀ búburú ní ti ìnilára. Àwọn ń sọ̀rọ̀ láti ibi gíga. Wọ́n gbé ẹnu wọn lé ọrùn. Ahọ́n wọn sì ní ilé ìjà. Nítorí náà ni àwọn ènìyàn ṣe yípadà sí ọ̀pọ̀lọpọ̀ omi ni a sì pọ́n jáde fún wọn. Wọ́n sì wí pé Ọlọ́run ti ṣe mọ̀, ìmọ̀ á wà nínú ọ̀gá ògo. Kíyèsí, àwọn wọ̀nyí ni aláìwà bí Ọlọ́run, ẹni tí ayé asán, wọ́n pọ̀ ní ọrọ̀. Nítorí ní asán ni mo wẹ àyà mi mọ́, tí mo sì ń wẹ ọwọ́ mi ní àìlẹ́ṣẹ̀. Nítorí pé ní gbogbo ọjọ́ ni a yọ mí lẹ́nu, a sì ń nà mí ní òwúrọ̀. Bí èmi bá pè, èmi ò fọ́ báyìí. Kíyèsí, èmi ò ṣẹ̀ sí ìran àwọn ọmọ rẹ̀. Nígbà tí mo rò láti mọ èyí, ó ṣòro ní ojú mi títí tí mo fi lọ sínú ibi mímọ́ Ọlọ́run. Nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹfà oṣù karùn-ún. Ní ìgbà tí mo jẹ́ Kristẹni tí ó kéré díẹ̀, mo ní ọ̀pọ̀ ìbéèrè tí mo lè fún àwọn olùṣọ́ àgùntàn mi. Fún àpẹẹrẹ, nígbà tí Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé, mo béèrè ibi tí Ọlọ́run wà kí ó tó dá ọ̀run, ṣùgbọ́n kò sí ọ̀kan nínú wọn tí ó lè dáhùn. Níwọ̀n ìgbà tí mi ò rí ìdáhùn láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ àgùntàn mi, mo yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ó sì dá mi lóhùn. Ìdí tí àwọn ohun kan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí kò fi yé wa ni ó wà nínú ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Nítorí èrò mi kì í ṣe èrò yín o, bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi sì ga ju èrò yín lọ. Díẹ̀ nínú àwọn nǹkan tí ó gbìyànjú láti ṣàlàyé pẹ̀lú àkàwé ga rékọjá, ó sì jìn ju ohun tí ọkàn ènìyàn lásán lè túmọ̀. Nínú ìmọ̀
sáyẹ́ǹsì á wí pé fi ìdí rẹ̀ múlẹ̀ o, wọn ò sì gbà ọ́ gbọ́. Ọlọ́run ẹ̀wẹ̀ wí pé gbà mí gbọ́ o, a ó fi ìdí rẹ̀ múlẹ̀. Tí o kò bá ṣetán láti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nítorí kò yé ọ, o lè má lè ní ìrírí agbára tó wà nínú rẹ̀ o. Ìwọ ni yóò sì pàdánù. Tí o kò bá ṣetán láti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, o lè má lè ní ìrírí tí ó wà nínú rẹ̀. Ìwọ ni yóò sì pàdánù. Ó ní ìbéèrè kan pàtàkì tí mo ní láti béèrè nínú ìtàn Èlíṣà àti àwọn ọmọ ogun Síríà tí ó wá láti mú un nínú ìwé àwọn ọba kejì orí 6 ẹsẹ̀ 7 títí dé ẹsẹ̀ 13. Èlíṣà sọ fún wọn pé ó tó ní ibi tí ẹ wà nì. Ó sì darí wọn lọ sí Samaria níbi tí ọwọ́ ti tẹ̀ wọ́n tí a sì padà fi wọ́n sílẹ̀. Mo wòye fún ìgbà pípẹ́ bí Ọlọ́run ṣe ti Èlíṣà lẹ́yìn láti tan àwọn ọmọ ogun náà títí di ọjọ́ tí ó ṣàlàyé nípa ìbéèrè pé ọmọ mi, bí ikú bá ń wá, tí ó bá wá kan ilẹ̀kùn rẹ, tí ó sì béèrè rẹ, ǹjẹ́ ìwọ yóò gbà á kí ó wọlé? Bí àìsàn bá wá béèrè rẹ, ǹjẹ́ ìwọ yóò dì mọ́ ọ? Tí ìpọ́njú bá wá, tí ó sì ń béèrè ilé rẹ, ǹjẹ́ ìwọ yóò sọ wípé ibi tí ò ń lọ gan-an ni ó wà? Ibi tí ó ń lọ gan-an ni ó wà. Nígbà tí o bá ní ìbéèrè, yípadà sí Ọlọ́run fún ìdáhùn. Òun nìkan ni ó lè la ojú rẹ láti máa wo àwọn ìyanu tí ó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 18. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá ní ìbéèrè, yípadà sí Ọlọ́run fún ìdáhùn. Nígbà tí o bá ní ìbéèrè, yípadà sí Ọlọ́run fún ìdáhùn. Ọlọ́run yóò dáhùn gbogbo àwọn ìbéèrè tí a ní, yóò sì fi yé wa yékéyéké ní orúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́dà á padà sí elébùté. Bí tí a fi àdàgbà ètò ọ̀run kíkà ti ènìyàn rọ̀ sí nìyẹn. Olúwàbùkọ́lá àyàkó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ní ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.